Africa Content TV. Coming in Alaji Musila in the Akisoya, I'm the state chairman National Union Voters for the State. I'm incoming president National Union through 36 states, inshallah. Sego will be next state chairman in 1 month with the fellow governor, CP, commissioner for transport, SA for transport, or Sego, along our duty, along our work on one because I feel peace in Lagos State. Thank you. Ọ̀rọ̀ síwájú la máa tẹ̀lé bàbá ìdìbò ọ̀rọ̀ gọ́fìnà la máa tẹ̀lé ọ̀rọ̀ síwájú ọ̀rọ̀ gọ́fìnà ọ̀yá òkè ọmọ yìí lóde òmù èkó tuntun àjàgùnbàdé Oluomo lágùnjá kó sọ̀rọ̀ ìyẹn kò tó jẹ o tó wà lẹ́yìn ó ti tó pé ẹ bá jà sí sójú ní ìlú abẹ́gbọ́rọ̀ ní bàbá ìdìbò ọlọ́run ló ọyá ìdù ìdágọ́gọ́ lẹ́nu.